ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ẹ kú dédé àsìkò yìí gbogbo àwa tí à ń wò mí láti lé. Àsìkò àbọ̀ sí orí ètò yín, orí ètò wa, orí ọ̀fẹ́ fún ti èmi láti iléeṣẹ́ Seed of Life Television tó kalẹ̀ sí Odò Ọ̀nà ní Ìbàdàn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún mú wa pàdé lónìí. Ohun tí a ó fi gbára wa níyànjú lónìí, òun náà ni fífi ohùn ríra rúbọ sí Ọlọ́run. Fífi ohùn ìríra rúbọ sí Ọlọ́run. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a gbé yín ga nítorí pé ẹ dára sí wa. A dúpẹ́ fún àǹfààní tẹ́ ẹ tún fún wa láti wà láàyè di ọjọ́ òní. A gbàdúrà wípé kí ọ̀rọ̀ yín kí ó kọ sí àyà wa lónìí, kí a lè jẹ́ ní tí ẹ fẹ́ ká jẹ́, kí a sì lè wúlò bí orí ọ̀fẹ́ tí ẹ fẹ́ fún wa. Jésù Olúwa wa. Àmín. Orúkọ mi ni Àlùfáà Abíọ́dún Adékúnlé Adékòjọ, àlùfáà ìjọ Divine Grace Baptist Church, Bàkó ní ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé orí ọ̀rọ̀ wa òun ni fífi ohùn ìríra rúbọ sí Ọlọ́run. A ó kà fún wa láti inú ìwé Ẹ́xódù orí 9 ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ 26. Bẹ́ẹ̀ la ó ka ìwé Jẹ́nẹ́sísì orí 56. A ó ka ẹsẹ̀ 23 sí 24 rẹ̀. Bíbélì tí à ń kà fún wa yìí ní mo fẹ́ ka Ẹ́xódù orí 9 ẹsẹ̀ 25 títí dé 26. Ó kà báyìí pé Fáráò bá pe Mósè àti Árónì, ó ní, ẹ lọ rúbọ sí Ọlọ́run yín, ṣùgbọ́n ní ilẹ̀ yìí ni kí ẹ ti rú. Mósè dá a lóhùn pé kò ní tọ̀nà bí a bá ṣe bẹ́ẹ̀, nítorí pé àwọn nǹkan mìíràn lè wà nínú ohun tí a ó fi rúbọ sí Olúwa Ọlọ́run wa tí ó lè jẹ́ ìríra fún àwọn ará Íjíbítì. Bí a bá fi ohunkóhun rúbọ tí ó jẹ́ ìríra lójú àwọn ará Íjíbítì, ṣé wọn kò ní sọ wá ní òkúta pa? Ẹ jẹ́ á wo ìwé Jẹ́nẹ́sísì orí 56 yẹn láti ẹsẹ̀ 23 títí dé ẹsẹ̀ 24 bákan náà. Òun náà kà báyìí pé ó ní, nígbà tí Fáráò bá pè wọ́n, tí ó bá bi wọ́n léèrè pé irú iṣẹ́ wo ni wọ́n ń ṣe, kí wọ́n dá a lóhùn pé ẹran ọ̀sìn ni àwọn tí ń tọ́jú láti ìgbà èwe àwọn títí di ìsinsìnyí, àti àwọn bàbá àwọn, kí ó lè jẹ́ kí wọ́n máa gbé ilẹ̀ Góṣẹ́nì, nítorí pé ìríra pátápátá ni gbogbo darandaran jẹ́ fún àwọn ará Íjíbítì. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, kí ni à ń pè ní ẹbọ? Nígbà tá à ń sọ pé fífi ohùn ríra rúbọ sí Ọlọ́run, ẹ jẹ́ á kọ́kọ́ wo kí ni ń jẹ́ ẹbọ ká tó wo kí ni ìríra rẹ̀ jẹ́. Ẹbọ ní sísọ sánpọ́nná, òun náà ni ohun tí a lè pè ní ìpèsè tàbí èlò tí a gbé kalẹ̀, yálà a gbé kalẹ̀ tàbí a ta sílẹ̀ fún ohun tá a lè pè ní ohun tó lágbára jù yẹn lọ, tàbí tí a gbà bí Ọlọ́run èèyàn. Ó lè jẹ́ alálẹ̀, ó lè jẹ́ òrìṣà, ó sì lè jẹ́ Olódùmarè tàbí Ọlọ́run wa tí a gbàgbọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run alààyè. Nínú ohun tí a ń pè ní ìjọsìn, gbogbo àwọn tó bá ń sin Ọlọ́run kan àbómíì ni wọ́n máa ń mú ìrúbọ ní ọ̀kúnkúndùn. Bẹ́ẹ̀ ni àwa tá à ń sin Ọlọ́run wa náà, gbogbo ohun tí a fi ń sìn a lè pè é tàbí kí a kà sí ìrúbọ. Àwa kíyèsí wípé tí a bá fẹ́ ṣe ìrúbọ yẹn, ohun tí Ọlọ́run ní fún èmi àti yín lónìí náà ni pé irú ẹbọ wo ló ń béèrè lọ́wọ́ wa? Irú ẹbọ wo ló yẹ ká rú? Báwo ló sì yẹ kí ayé àwa tá a rúbọ kí ó rú, so that ohun tí à ń pè ní ẹbọ yìí yóò fi jẹ́ ìtẹ́wọ́gbà. Tí a bá wò ó, ẹbọ tí ó jẹ́ ìtẹ́wọ́gbà, ó jẹ́ ẹbọ tí inú Ọlọ́run ó dùn sí.
yóò jẹ́ ẹbọ olóòórùn dídùn. Bíbélì tí a kà fún wa nínú ìwé Ẹ́kísódù orí 8 yẹn láti ẹsẹ̀ 15 tí a kà yẹn, fúnrara Fáráò ló pe Mósè. Ó ṣe bí wípé òun ti ṣe tán láti yọ̀ǹda wọn láti jẹ́ kí wọ́n lọ rúbọ, ṣùgbọ́n mọ́ lọ jìnnà ni. Ó ní ẹ lọ rúbọ, ṣùgbọ́n ẹ̀ ní kọjá alẹ̀ wáńbì, ìlú wáńbì náà ní ká ẹ ti rúbọ tí ẹ ó bá rú. Now, inú mi dùn bí Mósè ṣe dá lóhùn, nítorí pé Mósè mọ ìtumọ̀ ẹbọ. Mósè mọ ẹni tí wọ́n fẹ́ rúbọ sí, ó sì mọ irú ẹbọ táwọn gbọ́dọ̀ rú sí Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ló dàbí wípé à ń sin Ọlọ́run ni, torí mo sọ lẹ́ẹ̀kan wípé ìjọsìn wa ìrúbọ ni. Ọ̀pọ̀lọpọ̀ wa ń sin Ọlọ́run, à ń rúbọ sí Ọlọ́run, ṣùgbọ́n àmọ́ irú kí ló yá rúbọ ká fi rúbọ sí. Kódà àmọ́ irú Ọlọ́run tá à ń rúbọ sí, a ò mọ ìṣe pàtàkì rẹ̀, a ò mọ báwo lọ́lọ́run yẹn ṣe tó. Ìdí nìyẹn tó fi jẹ́ pé n tó wù wá lọ́pọ̀lọpọ̀ ìgbà òun là ń ṣe. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa lẹ́bọ wa ò jẹ́ ìtẹ́wọ́gbà. Mo gbàdúrà fẹ́nìkan tó ń wò mí lónìí wípé látòní lọ gbogbo ẹbọ tó ń rú sí Ọlọ́run yóò máa jẹ́ ìtẹ́wọ́gbà lórúkọ Jésù. O ò sì ní rú ẹbọ àrúdànù mọ́. Nítorí náà ẹ jẹ́ ká wo Mósè bó ṣe dá ní ẹsẹ̀ 16 yẹn, ẹsẹ̀ 26. Ó ní kábíyèsí àlèṣe bẹ́ẹ̀, ẹ ti ẹ̀sẹ̀ ń pẹ́ fẹ́ yọ̀ǹda wa ká máa lọ, ṣùgbọ́n ẹ má bínú sà, bẹ́ẹ̀ bá lẹ́ ẹ fẹ́ sọ wálẹ̀ ká lọ síbi tí a ó ti rúbọ. Kí ni ìtumọ̀ yẹn ni pé ẹ̀sà á lè rúbọ ńlẹ̀ yìí. Ó fi hàn pé ibi téèyàn ó ti rúbọ náà ṣe pàtàkì. Ẹ rántí o, mo ní irú Ọlọ́run tá a fẹ́ rúbọ sí ṣe pàtàkì, ọkàn tá a fi rúbọ sí ṣe pàtàkì, ohun èlò tá a fi rúbọ sí ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ohun tí Mósè ń jí oyé wa ń bì náà ni wípé ilẹ̀ tá a ti rúbọ sọ́lọ́run gan-an pàtàkì ni. Ní kábíyèsí, ilẹ̀ yín bì, ẹ̀yin náà mọ̀ wípé àwọn èèyàn yín ò fara mọ́ àwa tá a jẹ́ darandaran, àti wípé ẹ mọ̀ pé kò sí bá a ṣe rúbọ sà tá a ní fẹ́ràn rúbọ. Tá a bá wá fẹ́ràn rúbọ tá a tẹ̀jẹ́lẹ̀, àwọn èèyàn yóò bínú sí àwọn aṣọ olókùúta. Ẹbọ wa ò sì ní jẹ́ tẹ́wọ́gbà, nítorí pé níbikíbi tá a bá ti ń rúbọ tí rúkèrúdò bá ti wà ńbẹ̀, a jẹ́ pé ẹbọ yẹn ò nítumọ̀. Kábíyèsí ẹ yọ̀ǹda wa ká lè máa lọ. Ìwé Genesis tí a kà yẹn orí 15 yẹn, òun kàn jẹ́ alátìlẹyìn láti jẹ́ ká mọ irú ipò àti ìhà tí àwọn Egypt kọ sí ohun tá à ń pè ní ẹran. Ẹran yìí ni wọ́n sì fi rúbọ. Àwọn tí ò gbà pé kí wọ́n tiẹ̀ da ẹran láàrin ìlú wọn tàbí kí wọ́n da ẹran níbi tó súnmọ́ wọn, sáwọn ni wọ́n wàá gbà wọ́n wá pa ẹran kí wọ́n fi rúbọ, wọ́n wá ṣe nìkan bíi pẹpẹ. Wàhálà ni ó jẹ́. Inú Ọlọ́run kò tiẹ̀ ní dùn sí, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ lọ sí ibi tí ó jẹ́ ilẹ̀ mímọ́. Náà lẹ́yìn gbogbo atótónu àti àkàwé yìí, ẹ yá wo kí ni Ọlọ́run ní fèmí àti yín lónìí nípa fífi ohùn ríra rúbọ sí Ọlọ́run. Àkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a pera wá Kìrìsìtẹ́nì lónìí, à ń jọ́sìn lóòótọ́, à ń ṣe tá à ń pè ní rúbọ, ṣùgbọ́n náà tá à ń gbà ṣe kò mú inú Ọlọ́run dùn. A gbọ́dọ̀ rúbọ sí Ọlọ́run ní ọ̀nà tí yóò ṣe ìtẹ́wọ́gbà sí Olúwa. Tí a bá wo ìwé Málákì orí 1 láti ẹsẹ̀ 9 sí 11, Bíbélì ń jẹ́ kó yé wa níbẹ̀ yẹn wípé gbogbo ń tẹ̀ ń ṣe sí mi ẹ̀ pọ́n mi lé. Ó ní tí mo bá jẹ́ bàbá yín, ṣé ẹ̀ ń fi ọ̀wọ̀ fún mi? Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ 9 rẹ̀. Málákì orí 1 ẹsẹ̀ 9. Ọmọ a máa bọ̀wọ̀ fún bàbá rẹ̀, ìránṣẹ́ a sì máa bẹ̀rù olúwa rẹ̀. Bí mo bá jẹ́ bàbá yín, ṣé ẹ̀ ń bọ̀wọ̀ fún mi? Bí mo bá sì jẹ́ olúwa yín, ṣé ẹ̀ ń bẹ̀rù mi? Ni èmi olúwa àwọn ọmọ ogun ń bi ẹ̀yin àlùfáà tí ẹ̀ ń tàbùkù orúkọ mi. Síbẹ̀síbẹ̀ ẹ̀ ń béèrè pé ọ̀nà wo ni a fi ń tàbùkù orúkọ rẹ̀. Ó fi hàn pé wọ́n tó ń díbọ́n bíi pé wọn ò mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa là mọ̀ sáwọn nǹkan kan. Nígbà tá a bá kó owó tí ò dáa tí wọn ò gbà ní báǹkì lọ́wọ́ wa, tàbí tí ìyá oní bisikíìtì onípọ̀pọ́ọ̀fù ò gbà lọ́wọ́ wa níta, ọmọ mo lọ ṣọ́ọ̀ṣì báǹkì náà wọn ò kúkó lọ, bí wọn bá sì gbà wọn ọ̀fẹ́ nù, wọn sáré pé mi náà sọwọ́ kúdúrú, mo sá sọ nǹkan kan bẹ̀. Àwọn nǹkan wọ̀nyẹn àmọ́ tí a bá tún wá béèrè àmọ̀ràn bí ní Ọ̀yọ́ lọ́pọ̀lọpọ̀ wa, tá a bá gbé àgbé odò wọn á ní sàn lọ pọn mi. Ṣé a ti mọ̀ pé ẹni ó gbàgbé odò lórí ó ń lọ pọn mi nìyẹn? A ti mọ̀ ń tá a ṣe, wọ́n tún bi Ọlọ́run, ọ̀nà wo la fi ń tàbùkù rí Ọlọ́run? Ohun tó Olúwa sọ náà ni pé gbogbo ìjọsìn wa tí òun tí ó bá jẹ́ ìtẹ́wọ́gbà kò gbọdọ̀ jẹ́ èyí tí ó mú àbùkù wá fún orúkọ òun. Ẹ jẹ́ kí n wo kí ni irú ẹbọ, àwọn ẹbọ wo la lè pè ní ẹbọ ìríra nínú òní. Ẹran ni wọ́n ń pa nígbà yẹn tí wọ́n fi ń rúbọ. Àwa ò pẹran mọ́ lónìí nítorí pé ẹ̀jẹ̀ Jésù ti ṣe ìrúbọ èyí tó kàn. Nígbà tá àwa pẹran mọ́, kí ni irú ẹbọ wo ni àwọn èèyàn fi ń rú lónìí tí ó jẹ́ ìríra sí Ọlọ́run? Ohun àkọ́kọ́ ni mo sọ lẹ́ẹ̀kan yẹn, àwọn owó tí ò dáa ká mú wá sílé Ọlọ́run
ká ṣe tó wà ní táàrò táà ti rí páwọn kan ò lè gbà níbì kan kódà owó tá a lè fún ní báárà òun láàmú wa tá a là wá fífọ́ lọ́rùn irú ijó wa ni ó sì pọ̀ jù níwájú ọlọ́run láàmú ọjọ́ lọ ẹ̀yìn jó lọ wájú a gbọ́dọ̀ kíyèsí ohun kan yìí. irú ayé wo wá lè ní wáyé. Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún òun náà kọ́ kò gbójú báyìí lọ ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò òun náà máa gbó ó máa kó lọ́jà láti lọ sọ́ta ayé ìṣú mi. Àdìsá gbogbo àrùn yìí ètò kan mú ètò òun náà wá sọ fún ẹ orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 sígbà wo? Sí aago 6 àràárọ̀ ní ilé iṣẹ́ ìmáwòrán máwòrán. Ohun kan kejì tó jẹ́ ohun ríra nínú ẹbọ tí à ń rú sí ọlọ́run náà ni pé ọkàn wa tí ò múra tán ọkàn tí ò ṣetán ẹni tó lóun lọ rúbọ sọ́lọ́run ó gbọ́dọ̀ ṣetán tó yọ farada títàpá ẹran lè tàǹpà gbogbo nǹkan tó bá gbà lórí pẹpẹ yẹn lásà ti pẹ bò ń jẹ tẹ́wọ́ gbà òní ó ṣe yóò tóbi yóò pọn mi ni yóò depo sí ni gbogbo nǹkan yẹn ló gbọ́dọ̀ lè farada sí lọ́pọ̀lọpọ̀ wa níjẹ́ pé à ń sin ọlọ́run lónìí ìfaradà yẹn ò sí bí ọkàn ò ṣetán láti sin ọlọ́run ló bá dé ṣọ́ọ̀ṣì àbò débi ó ti ń jọ́sìn bí ìkankan bá ta lé báyìí yọ wọn yóò dìjà irú ẹni bẹ́ẹ̀ ò ṣetán láti rúbọ sí ọlọ́run kọkàn ìríra ni ohun kan míì ni pé à ń mú ìmúra tí ò dára wá síwájú ọlọ́run ẹni tí ó rúbọ sọ́lọ́run gbọ́dọ̀ ṣetán láti mú ìmúra tó dára wá síwájú ọlọ́run irú ẹbọ wo lọ́lọ́run wá ń béèrè lọ́wọ́ wa ẹ jẹ́ sáré sọ nítorí àkókò wa ohun tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wa ni ẹbọ mímọ́ nígbà tá a ń sọ̀rọ̀ nípa ẹbọ mímọ́ à ń sọ̀rọ̀ nípa ìwà mímọ́ wa lónìí ọkàn wa ìṣe wa ìwà wa ọlọ́run fẹ́ kó jẹ́ mímọ́ sí òun irú ẹbọ kejì tí ọlọ́run ń béèrè òun náà ni èyí tí kò ní àbùkù ẹbọ tí ò lábùkù rárá òun lọ́lọ́run fẹ́ kí a mú wá síwájú òun ló ń sọ ní ẹsẹ̀ ìkẹjọ Málákì orí kìíní yẹn tó ń sọ fún wa pé ẹ mú ẹbọ tó lábùkù wá afọ́jú amúkun ẹran lẹ mú wá sí iwájú mi a gbọ́dọ̀ rí i pé a ò mú irú ẹ̀ wá síwájú àwọn tí ò tọ́ tí inú ọlọ́run ò dùn sí a ò gbọ́dọ̀ fi rúbọ sí ọlọ́run mọ́ ohun kan míì tí ó jẹ́ ẹbọ tí ọlọ́run béèrè ni pé ó gbọ́dọ̀ jẹ́ ẹbọ olóòórùn dídùn nígbà tó bá ti sọ̀rọ̀ nípa òórùn dídùn ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó mú inú ọlọ́run fúnra rẹ̀ dùn so àwa gangan gbọ́dọ̀ ti kọ́kọ́ gbé yẹ̀wò ǹjẹ́ n tí mo gbé kalẹ̀ yìí ǹjẹ́ n tí mo lọ fi rúbọ sọ́lọ́run ǹjẹ́ ọkàn mi àti ìmúra mi àti ìṣe mi ṣé tọ́lọ́run bá rí mi lónìí ṣé inú rẹ̀ yóò dùn sí ẹ jẹ́ kí n sáré sọ àtúbọ̀tán ẹbọ tó jẹ́ ìríra sí ọlọ́run a máa mú àánú ọlọ́run kúrò ó máa mú ègún ọlọ́run wá ó máa ń sọ ojú rere ọlọ́run nù nígbà tá a bá rúbọ tó tọ́ sí ọlọ́run ègún ọlọ́run máa ń wá ẹsẹ̀ ìkẹsàn ìwé Málákì orí kìíní yẹn ó tiẹ̀ ti parí ẹ̀ ó ní ẹ̀ ń béèrè fún ojú rere ṣùgbọ́n ẹ̀ lè rí ojú rere lọ́dọ̀ mi nítorí pé ẹbọ ìríra òun ni ẹ mú wá sọ́lọ́run ẹnìkan gbọ́ mi lónìí olúwa ń fẹ́ kó o ṣàtúnṣe kó o bẹ̀rẹ̀ sí fi ohun tó dára ohun mímọ́ rúbọ sí ọlọ́run láti lọ bí o rẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ yóò sì dára fún ọ bẹ́ẹ̀ ló ń béèrè nǹkan kan lọ́wọ́ ọlọ́run tó o ṣetán láti fi nǹkan rúbọ kí ọkàn kan lè jáde fún ayé rẹ lórúkọ Jésù gbogbo tó o fẹ́ lọ́lọ́run ó ṣe fún ọ yóò sì bá àìní rẹ pàdé. ẹ jẹ́ ká gbàdúrà bàbá gbé yíga fún ọ̀rọ̀ yín tí ẹ tún rán sí wa lónìí a gbàdúrà wípé kí ọ̀rọ̀ yín so èso láyé wa oore ọ̀fẹ́ láti fi irú ẹbọ tí ẹ fẹ́ rúbọ sí yín nígbà gbogbo lórúkọ Jésù olúwa fi fún wa ògo ni forúkọ yín Jésù olúwa wa lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Abíọ́dún Adékúnlé Adékòjọ láti ìjọ Redeemed Baptist Church ìkànnì tí à ń wò yìí ẹ má ṣàlàyé ẹ má gbàgbé láti tẹ bọ́tìnì pupa èyí tó wà ní ìsàlẹ̀ rẹ̀ yẹ kí a lè túbọ̀ mọ́ gbádùn rẹ̀ sí òun náà ní Seed of Life Television ẹ ṣé yóò dára fún àpàdé lọ́jọ́ mìíràn.